ó ní nǹkan kan tí mo fẹ́ sọ ni. Kíní yẹn ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà lékè ó. Láti ìjọ́ tí ó dẹ̀ ti ṣẹlẹ̀, mi ò bá anybody sọ rí. But mo fẹ́ káwọn èèyàn náà kan fi ṣe kíni, kan fi kọ́ ọgbọ́n ní alẹ́ yìí bí mo ṣe fẹ́ share rẹ̀. This is the first time tí màá sọ fún yàn, ó dẹ̀ máa ń dùn mí gan. Ó ní ìgbà kan tán because wọ́n máa ń sọ pé Ìlọrin, wọ́n máa ń fi kíní kan deceive àwọn èèyàn. Ìlọrin ó dáa, Ìlọrin bíi Mẹ́kà ni, Ìlọrin ẹ̀sìn ló kíní kan bíbẹ̀. I swear to God Almighty, mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà wípé kò sí ní tó dáa kankan ní Ìlọrin. Kò sọ̀rọ̀ pé bóyá mo fi sọ̀rọ̀ ẹnu, ibẹ̀ ni ìbàjẹ́ kún sí jù. Béèyàn ṣe ṣìnà, èèyàn ń yàlè, ògùn owó, everything ó kún bíbẹ̀. Ó láfà kan tó wá ṣe program pẹ̀lú wa ní time yẹn because ẹ mọ̀ pé mo ní pé àfá tí mo kí lọ́dọ̀ rẹ̀ ó ní ìjọ tó máa ń kó àwọn èèyàn jọ tán máa jọ ṣe kíní. Gbogbo àwọn tó wà nínú ìjọ rẹ̀ kò sí ètí ó lè fọwọ́ sọ̀yà tó jóbìnrin, even tó fi mọ́ ìyá àgbàlagbà tó ti tóbi lọ́mọ tí ò bá sùn. I swear. Ó pè ìyá yẹn ní Ọlọ́run dáríjì mi, a máa pè ìyá yẹn ní ìyá Pọ̀pọ́fù. Àfá bá ìyá yìí sùn, ìyá yìí dẹ̀ ti bí ẹni tó àfá gan bí lọ́mọ. So ó wá ní kíní kan tó ṣẹlẹ̀ sí mi nígbà yẹn, àfá yẹn wá láti Ìlọrin ni àfá yẹn ti wá. Ó fẹ́ dà pé ó wá sí program kan ni ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa náà because àdúgbò tí àfá wà ó jẹ́ àdúgbò òbí táwọn àfá máa ń pọ̀ sí dáadáa. So àfá yẹn wá sí program yẹn. Bóyá wọn wá sí program bíbẹ̀ kò wá síbi táfà yẹn ń lọ, ó wá rí pé àwa ń ṣe program ní ọ̀dọ̀ wa, ó wá yà, ó ṣàwá ṣàlàyé fún àfá mi pé bye. Àfá ní kò sí problem, ó ṣà ṣe program pẹ̀lú wa. Bó ṣe ṣe program pẹ̀lú wa tán, ó wá níbi kan tá a máa lọ sùn sí ní òkè. Bí mo ṣe ń sọ kíní tó bá jẹ́ pé ó ń fa ogun sí inú ayé mi, tó ń fa ìṣòro sínú ayé mi, kọ́ lóun tètè tú mi sílẹ̀ bíbẹ̀ ló jẹ́ kí n fẹ́ sọ lálẹ́ because ó ń dùn mí gan. Èmi wá lọ sùn sí òkè. Bí mo ṣe wá lọ sùn sókè, àfá yẹn ó wá sàn súnmọ́ mi sọ́mà. Mo ń wò pé kíni ìtumọ̀ ilé ẹni tó wá láti Ìlọrin because gbogbo ìgbà yẹn máìdí tèmi máa fi ń wò Ìlọrin ni pé bóyá nítorí àwọn àfá tó wà lóṣogbo, bóyá nítorí pé wọ́n ṣe kíní tí mò ń tiẹ̀ tó ń wò pé tó bá ṣe tí máa lè ráyè kú lọ́dọ̀ àfá mi Ìlọrin mò ń gbà lọ. Àfá yẹn bá sàn súnmọ́ mi, ó ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ ó ń fi gún mi lára. Wọ́n wò pé kíni ìtumọ̀ ilé báyìí. Ó sà ní kí n má pariwo. But mi lè sọ yí pé bóyá mo wà ní normal person mọ́ àbí mi ò sí ní normal person mọ́ because n téèyàn bá ṣe àárín yẹn ó wà láàrin Ọlọ́run because mi lè wà náà normal person kéèyàn ò ní kí n máa mú nǹkan ọmọkùnrin òun kí n dẹ̀ máa mú láàṣọ ọmọ kékeré láì tí dàgbà lọ fà kí ni èjì mi gbà yẹn. Ìgbà tí mò ń dẹ̀ sọ yìí bóyá mo ṣẹ̀ṣẹ̀ pé bóyá 17 nígbà yẹn ni. Bóyá 2016 kọ́ ni bẹ́ẹ̀ yẹn or 20 kò tí ì pé 2017 because mi tí ì ṣe wàlímọ̀ tí nǹkan yẹn fi ṣẹlẹ̀. So ó bá gbé kinní ọmọkùnrin ẹ̀ jáde kí n máa mú. I swear lọ́jọ́ yẹn mi ò sùn. Èmi dẹ̀ ní yìí tàdé ti ṣàìsùn mọ́jú tó yẹ kí n sùn tí mo fi mọ̀ pé normal ó lè má jẹ́ ordinary ojú ni mo fi ṣe nǹkan yẹn nù. Mo mú títí tílẹ̀ fi mọ́ tó fi lọ. Ìgbà tó lọ di èní yìí mi tí ṣe ọ̀rọ̀ yẹn, mi tí ṣe rẹ̀ pẹ̀lú èèyàn but ó máa ń dùn mí lọ́kàn. So mo wá wò pé bí ètò yìí ṣe wà báyìí, ó láwọn táwọn náà ti lọ fọmọ sílé kéú àbí parent tí wọ́n ti fọmọ sílé kéú tó jẹ́ bí àbúrò wọn àbẹ́gbọ́n wọn àbẹ́ anybody tán mọ̀. The same thing tó happen sí mi lè happen sáwọn náà kí jẹ́ ṣe ó máa happen sí some of them even most àwọn tó bá lọ lọrin because later tí mo padà ń verify àwọn kinní yẹn mi sọ fún yàn bọ̀ mo like kí n máa fi ọ̀rọ̀ wádìí ọ̀rọ̀ tó jẹ́ pé mi ní sọ fún yàn pé nǹkan báyìí ló ń ṣe mí bọ̀ màá máa fi béèrè pé kásẹ̀ imagine pé bóyá nǹkan báyìí ṣẹlẹ̀ báwo ni ó ṣe rí tẹ́ni yóò fi jábọ́ sí mi lọ́wọ́. tó later tí mo padà verify ọ̀rọ̀ yẹn wọ́n ní pé bí mostly wọ́n ṣe máa ń ṣe ní Ìlọrin nìyẹn. Wọ́n like anything gay kán máa ṣe gay ọkùnrin sọ́kùnrin wọ́n like ẹ̀. ẹ máa sọ pé agége ẹ máa sọ bí ẹ mọ méyọ̀kù ẹ máa ní gègé ẹ lè ní gègé àbágége bí méyọ̀kù ẹ ṣe. wọ́n like agége sorry sir wọ́n like agége gan. So nígbà tí mo padà wá rí some people náà padà ń share sí mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn.
so mo wá wò pé a jẹ́ pé bá ṣe bí ibẹ̀ yẹn nu làfáà ló fi wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú mi. Ó dùn mí di sí o, ibi tó bá wà èmi ò lè dá lẹ́jọ́ mọ́, but Ọlọ́run máa dá lẹ́jọ́ because mi mọ̀ tí mo fẹ́ ṣe fún mọ́, ó ti lọ, ó ti ṣe lọ, but Ọlọ́run máa dá lẹ́jọ́, but ó dùn mí, so ni mo fi ní kí n share rẹ̀ pẹ̀lú everybody. Ẹ̀yin náà máa wà àwọn tó bá jẹ́yàn yín tán bá ti mú lọ lé kí ẹ tètè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbà wọ́n padà. Ojú wọn ń rí èyí lọ́tọ̀ kéṣe kékeré, ojú wọn ń rí nǹkan gan o, ojú wọn ń rí nǹkan gan. Ní tójú mi rí mi lè sọ tán o, mi lè sọ sí ojú mi tó rí, mi lè sọ tán. Ojú ìṣẹ́sì téèyàn lè ṣe, téèyàn lè fọmọ sí, téèyàn lè fojú ènìyàn sí. Ìṣẹ́sì kọ́tìsì ni wọ́n bá ṣe sọ, kọ́ọ̀tì ni wọ́n bá ṣe sọ, bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ lẹ́ẹ̀kan, ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n bá ṣe sọ. Ó dàbí ẹni tí ó fún yàn lórí ní ẹran ni, tí ó fi gbòdìdì ẹni lọ́wọ́ ẹni ni o. Wọ́n ìṣẹ́sìn o, kò sí tó jẹ́ nǹkan tó ní kankan sí nínú wọn. Tí ẹ dákun ẹ jọ̀ọ́, àwọn tá a bá léyàn tí wọ́n bá ti mú lọ lé kéú àbí tí ó jẹ́ pé bóyá wà gangan wà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á tètè padà o, àní dààmú. So ọ̀rọ̀ mi ò jù báyẹn lọ sà. Ètí àtàbá ti wọlé ẹja máa mute. Ẹ wo brọ́dà wa, ẹ báríkà, Elédùmarè á àwọn nǹkan tí bóyá oníkan tán ti ṣe spiritual àbí anything, Elédùmarè á tú yín sílẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ yẹn náà, á tún jẹ́ kí ọkàn yín tún fúyẹ́. Elédùmarè á tú yín sílẹ̀ ní gbogbo ẹ̀. Kẹ́dẹ̀ ẹ wipe gbogbo ẹ̀ sọ kúrò lọ́kàn yín, kẹ́ discharge ara yín kúrò ní gbogbo nǹkan yẹn, cause tẹ́ bá tún máa. Bijos kí bàbá yẹn kún tó lọ, olówó Èkó afẹ́kẹ́ tó ráwọn èèyàn létí bíi tí ànábì náà tó náà ti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn sàbẹ̀ rẹ̀. Ó ti rẹ̀ mí, ó gbọ́n nǹkan báyìí láti ní kẹ́yìn náà kọ́lẹ̀ kí gbogbo yín máa ní lọ́wọ́, kò lè tábà sílé àti sọ yẹn. So Mr. Starlake ṣe tí wàá gbúrò dáàdì ẹ má bínú. So ọmọ ọba gbọ́n nǹkan iná láti ní kẹ́yìn náà kẹ́ gbà á lẹ̀ kí gbogbo èèyàn ní. Ó wà nílẹ̀ ìmọ̀bá olówó tẹ́ bá ní ẹ lè kà á lórí mi, mo ti pa system, tẹ́ bá ní ẹ lè kà jáde, ó yẹ bàbá. Mr. Askele, wọ́n níṣẹ́ ṣì ń rí dáàdì yín, like ṣebí ẹ ti kúrò lọ́dọ̀ àfáà yẹn báyìí, ẹ ti distance ara yín kúrò lọ́dọ̀ wọn. Yes, mo ti kúrò lọ́dọ̀ àfáà, even ilé ara mi náà mo wà báyìí, mo rent. Dáàdì yín kọ́? Mi ń gbúrò dáàdì mi, mo ti kúrò lọ́dọ̀ àfáà ìgbà ó ti máa lọ bóyá bíi I think 2020 kọ́ ni bẹ́ẹ̀ yẹn tí mo ti kún un bẹ́ẹ̀. So mi ti gbúrò. Ẹ wàá rí dáàdì yín, ẹ béèrè wọn ni. Mo try láti reach out wọn, mi ò rí gbogbo ìgbìyànjú mi, asán náà ló já sí. Àwọn ẹbí dádì yín kọ́ ẹ lọ wá wọn, kẹ́ lọ béèrè ibi tán wà, kẹ́ lọ béèrè whereabout wọn. Ní tó ṣẹlẹ̀ ni pé dádì mi ò kí ń ṣe Nàìjíríà, so wọn fi bẹ́ẹ̀ ní ẹbí ní Nàìjíríà bíbí, Tógò ni wọ́n. So àwọn tó jẹ́ ẹbí wọn tán ní Nàìjíríà, so mo ti lọ bá wọn, àwọn yẹn náà láwọn ò rí wọn bá sọ̀rọ̀. So then kí ó tó di pé mo kúrò nílé kéwú, àfáà níná kọ́ńtàtì dádì mi dání. Màdé máa sọ fún pé àfáà ẹ fún mi kọ́ńtàtì wọn kí n tiẹ̀ bá wọn sọ̀rọ̀, yóò lóhùn òní. Ọjọ́ tí mo kúrò nílé kéwú tí kò rí mi mọ́ ló pe dádì mi. Dádì mi pe mẹ́ẹ̀ mi, bọ̀dí ti ìjà tó wà láàrin dádì mi àti mẹ́ẹ̀ mi ló fà á tí mẹ́ẹ̀ mi ò fi lè take action lórí ìkan yẹn, bóyá láti gbé àfáà, because dádì mi wọ́n sọ lórí kọ́ pé kí mẹ́ẹ̀ mi ṣọ̀pọ̀n arrest àfáà yẹn. Because dádì mi ò lè yọjú sí mi ni, bọ́m̀bì tán wà wọ́n sì wà pẹ̀lú sẹ́ǹsì wọn, bọ̀ àti yọjú gangan ni ìṣòro. Mi mọ̀ tó ṣe láàrin yẹn tó fi di pé wọ́n lè yọjú, wọ́n lè ṣe anything. Tí dádì mi sọ pé kí mẹ́ẹ̀ mi lọ gbé, bọ̀ mẹ́ẹ̀ mi ní pé torí pé bí dádì mi ṣe lọ, Ọlọ́run tiẹ̀ sí tèmi ò tẹ̀lé wọn lọ, pé àwọn dúpẹ́ bẹ́ẹ̀ yẹn, páfà ṣe àwọn lóore. Ibi tí mo ti níṣòro gangan nù. Tó bá jẹ́ pé mẹ́ẹ̀ mi support mi ni, a máa gba nọ́mbà gidi, original number tó wà lọ́wọ́ àfáà tó fi ń bá wọn sọ̀rọ̀, a máa gbà jáde. Bọ̀ mẹ́ẹ̀ mi ò support mi, anybody support mi. Mo dẹ̀ ti gbìyànjú. Ìgbà tí mi ò rí wọn, so mo ti wò pé ọjọ́ kan tó náà bá láti máa pàdé, a máa padà pàdé náà ni. Abayín. Ṣé mọ̀ pé tẹ bá fẹ́ máa fọ àyẹn, ṣe bá fọ àlẹ́ sọ pé gbére kan sí yín lẹ́nu. No, tó gbé nǹkan sí mi lẹ́nu mi tiẹ̀ rí mọ́.
ṣé àfà náà ni gangan àfáà yẹn ó láàfáà yẹn wá ṣe wọ́n wá bá wọn àti ṣèjọ́sìn. Ìlọrin ló ti ok wá. ok mo kò bá fà tiwọn ni ok no àfáà tèmi tiẹ̀ tóun máa ń ṣe ni àwọn ọmọ ìjọ kó máa bá wọn sùn, gbogbo ọmọ ìjọ, gbogbo àwọn níyàwó wọn ní ọkọ ńlé o, gbogbo wọn lọkọ ńlé o, kò sí èdè olọkọ, even ìyá àgbàlagbà tó ti tóbi lọ́mọ ó tó bá a sùn, bọ̀ mo fẹ́ ní agbára dáadáa, mo sì kò lè nísinmi àìsàn ẹ̀, kò lè nísinmi, Ọlọ́run dáríjì mi ò lè rí mọ́ o, bọ̀ kò lè nísinmi, màá tiẹ̀ gbẹ̀san tó tiẹ̀ sí fún mi ṣá, tí n bá gbẹ̀san gbogbo nǹkan yòókù, tí n bá tiẹ̀ fílẹ̀ pé gbogbo àwọn ìwà tó ń wù yẹn àwọn tó kó sọ́wọ́ rẹ̀ nu, bọ̀ yóò wá bi tí dádì mi wà jáde ṣá kò lè àbọ̀ tí n bá ti rí dádì mi kó tó dìgbà yẹn o, kó tó di pé agbára yẹn bọ́ sí mi lọ́wọ́ ó free, bọ̀ láì tí rí wọn kò lè nísinmi o. ẹ o kò tiẹ̀ yé mi gan-an nípa tó Elédùmarè á bá yín ṣe ọkàn yín á balẹ̀, gbogbo damage tán dẹ̀ ti kọ̀ sí láìfù yín Elédùmarè á restore gbogbo ẹ̀, bó dẹ̀ jẹ́ ní tiwọn tán ṣe sí yín spiritually Elédùmarè á jẹ́ kó bàjẹ́, àbẹ́lẹ̀ tán ṣe sí bá dáàdì yín àbí any member of your family Elédùmarè á jẹ́ kó bàjẹ́, gbogbo ẹ̀ inú yín máa dùn, ẹ máa rí ṣe. Kí lẹ wá ń ṣe báyìí, ṣe ti níṣẹ́ tẹ̀ ń ṣe àbí báwo lẹ ṣe wá ń jẹun, báwo lẹ ṣe ń live? mo níṣẹ́ tí mò ń ṣe. Ok, ìyẹn náà dá. ẹ kọ́ṣẹ́ ńgbà tẹ ẹ wà ń bẹ̀ abá yín yọ tó ẹ pẹ́ tẹ bá kọ́ṣẹ́. mo jẹ́ èèyàn kan tí mi ò like kí n máa kọ́ṣẹ́ because ibi tí mò ń dream fún ó ju iṣẹ́ kíkọ́ lọ, so kí ni mò ń ṣe báyìí, I'm a freelancer ni mí, so máa develop website app, mo máa design website demo, máa ṣe àwọn graphic design kékeré yẹn. Ìyẹn náà dá. Ọlọ́run bá yín ṣe tẹ lọ léèwé díẹ̀ tẹ fi lóye àwọn nǹkan yẹn. lọ léèwé o kò jẹ́ lọ sí school sẹ́ẹ̀. JS3 náà mo ti drop out, nǹkan JS3 tán, bọ̀ Ọlọ́run kan fún mi ní brain tó sharp gan ni. abá yín yọ o. ẹ̀kọ́ lélẹ̀ fáwọn obìnrin àbí àwọn òbí tán lọ ń dọ̀mpù ọmọ wọn sí ọ̀dọ̀ àáfà tí wọn ò ní bójú ẹ̀yìn, àti wá rí i pé ojú lásán kọ́ làwọn òbí yẹn ò fi ń bójú ẹ̀yìn, àwọn àáfà yẹn náà máa lọ sa nǹkan sí wọn kán má bàa bójú ẹ̀yìn, so wọ́n á lè lo àwọn ọmọ yẹn nílòkulò bó ṣe wù wọ́n. ẹ̀yin òbí wa òun lẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o, ẹ yé. èèyàn kan wá sọ̀rọ̀ bọ́dà wa kan sọ̀rọ̀ Prince Adédoyin wọ́n lè reach out sọ́wọ́n. Okay. ṣẹgbọ́ nípa education wọ́n lè reach out sọ́wọ́n pé tẹ́ bá yìí fẹ́ kàwé sí. Okay, ṣé wọ́n máa send mi ní request àbí báwo máa ṣe. wọ́n lè send message sí wọn. kọ́kọ́ gbà tẹ́lẹ̀ kó wá máa tún bàjẹ́ pé ìkànnì kinní kan, so ọmọ yìí wọ́n ti sọ di dèdèrìn, ṣé mo free láti dákọ ilé kéwú tọmọ yẹn lọ àbí kí n má dákọ rẹ̀? ẹ lè dákọ ẹ Big Joe mo ti pa system, so bí ọ̀la yín àtọmọba ara assignment mo ní kẹ́ṣe nìyẹn máa kọ́ wọlé. mi ò kọ́ bẹ́ẹ̀ yẹn o. èmi ò ní pa system, èmi ń wo football báyìí sí ni ẹ tẹ̀síwájú lọ Starlink. So ó ní ilé kéwú kan ní Òṣogbo wọ́n máa ń pè ní Jàfàríyà, ó ní mosque, létà wọ́n padà gẹ́ẹ̀tì gbogbo àṣírí rẹ̀ padà tú ná, bọ̀ wọ́n tún fi ọwọ́ agbára wọ́n tún fi rìn, wọ́n fi béèlì ẹ̀ padà jáde, ẹni tó yẹ kán ti padà nù. So ilé kéwú yìí wọ́n mú ọmọ yìí náà lọ sí ilé kéwú yẹn Jàfàríyà, ẹni tó bá mọ Òṣogbo ó máa mọ Jàfàríyà lọ́nà Òkè Baálẹ̀ lọ́nà Sásá, so wọ́n mú ọmọ yìí lọ síbẹ̀, wọ́n ti wá sọ ọmọ yìí di dèdèrìn, ó every time tí ìkànnà àwọn bá ti kún irun orí àwọn wọ́n máa ní káwọn ó gé ìgbẹ́ tán bá yà wọ́n máa ní káwọn ó gbé wá, Ọlọ́run ló mọ tán fi ń ṣe. To the end of ìyá nípò ìyá wa padà lọ mú ọmọ kúrò nílé kéwú, ìyá rẹ̀ padà lọ mú kúrò nílé kéwú, ìyá ti kọ́kọ́ gbàgbé rẹ̀, létà ni ìyá padà wá lọ rántí pé òun ti sọmọ nù látọjọ́ yìí, òun fọmọ síbì kan, so bí ìyá ṣe wá lọ mú kúrò nílé kéwú ó wá mú wá sọ́dọ̀ àfà mi, ó wá because ó lẹ́nìkan náà tó náà kéwú lọ́dọ̀ àfà mi bẹ́ẹ̀ yẹn tí ó jẹ́ family sí ìyá yẹn náà wá fi introduce ara wọn sí pé kó mú lọ sọ́dọ̀ ẹni báyìí.
so bó ṣe wá mú wá sọ́dọ̀ àfà mi ó ṣàṣàlàyé everything àfà dẹ̀ ní kèsì nǹkan tó fẹ́ máa ń fi pamọ́ fáwa yóò tún fi ṣe testimony nílé ike yóò tún fi ṣe wáàsí so bó ṣe wá ṣàlàyé fún wọn wá pe ọmọ yìí gẹ́gẹ́ wọn á ṣàlàyé fún wa bọ̀ ìgbà tó kù bíbẹ̀ yẹn brain rẹ̀ ń padà díẹ̀ dẹ̀ to the end of elé ò mọ wọn kò mọ 1 2 3 dórí 10 ọmọ tó mọ̀wé gidi tó ń lọ private school tẹ́lẹ̀ kan tó mú lọ lékè kò mọ 1 2 3 dórí 10 mọ̀ kò mọ abc kò mọ anything mọ́ rárá even èmi ni mo train rẹ̀ èmi ni mo kọ́ ní kí ó èmi gangan mo kọ́ ní kí ó to the end of délé bá wà lẹ́gbẹ̀ẹ́ yẹn báyìí inú rẹ̀ ó máa yàtọ̀ sí pé inú rẹ̀ ó máa ṣàdédé bíyàn èmi gangan tí mo kọ́ kí ó gbà mí máa kàn lù báyìí màá wá lù tán màá máa wò pé kí ló mọ ṣe fún mi kò ní yé mi bọ̀ èmi náà later mo padà realize pé wọ́n ti fi nǹkan kan sí i lára tó jẹ́ pé ó ń dà láàmú because the same thing yí padà wà lára èmi náà tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ recover díẹ̀ ni so many people tán lọ fọmọ lékè wọn mọ tán fọmọ wọn ṣe guy yìí mi mọ bí tó wà lénìí mi mọ bí tó wà mọ́ o bọ̀ kó tó di pé mo kú òun bibẹ̀ yẹn guy yẹn ò gbádùn ara rẹ̀ ó lè jíyàn láyé kí n tó kù bibẹ̀ yẹn bọ̀ Ọlọ́run lè ti gbàkóso lórí ayé rẹ̀ báyìí o bọ̀ guy yìí kó bá jọ̀wọ́ tí yóò tó sì wà ní kí n kókó lè kí ló sì ń lò báyìí kò lè jẹ́yàn because wọ́n ti lo gbogbo tó ń jẹ́ ògo lára rẹ̀ wọ́n ti bàbá lè ràn lọ́wọ́ lórí rẹ̀ àfáà tún gbá ìyá rẹ̀ ó gbá ó tún gbowó lọ́wọ́ ìyá rẹ̀ sọ fún pé ọmọ rẹ̀ ó gbádùn. ìyàwó fẹjọ́ kàsùn. ìkankan náà àfáà gbá kó padà wá mi ìṣọ̀kan mú lọ lé kí ó mọ́ nígbà tí mo padà tó padà kú bẹ̀ ìṣọ̀kan mú lọ lé kí ó mọ́ so irú àwọn so many people náà máa experience irú nǹkan báyìí tó tún lè gbogbo ibi tí mò ń dé èmi gangan kan wò fún ara mi kí n gbalé kí n máa jẹun kí n máa bọ́ra mi láì wà lórí ọwọ́ òbí kan gbogbo online pé mò ń ṣiṣẹ́ ní online mi ò kàwé débi bẹ̀ mi ò kàwé débi pé bóyá brain mi gbọ́dọ̀ gbé bọ̀ Ọlọ́run ṣàánú mi tí má lè ní mo fẹ́ ṣe nǹkan báyìí ó ṣe ń ṣe fún mi ni tí má lè ní mo fẹ́ ṣe nǹkan báyìí ó ṣe ń ṣe fún mi ni bọ̀ àwọn ìṣòro tí mo kọ́kọ́ kojú níbẹ̀rẹ̀ ayé mi náà ni ìṣòro lè kí ó dẹ̀ ní mi ò pé normal èèyàn máa ń lógun wọ́n lè lógun ìdílé nǹkan kan bọ̀ tó bá jẹ́ pé process tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ìṣòro lè kí ó kò kún mọ́ fún mi ni màá ti jẹ́yàn tí mi ò bá lọ lè kí ó tí mi ò ṣe anything Ọlọ́run dáríjì mi o tí mi ò bá lọ lè kí ó tí mi ò ṣe anything mo ń tọrọ àforíjì ni pé kó má dàbí pé mò ń yí mọ́yàn lẹ́sẹ̀ bọ̀ pẹ̀lú ògbónà tí mi ò bá lọ lè kí tí mi ò ṣe anything pẹ̀lú gbìyànjú tí mo gbìyànjú débi tí mo dé màá ti jẹ́yàn because èmi gẹ́gẹ́ mọ̀ pé ogun ayé ò lágbára lórí ayé mi mọ́ bọ̀ ìṣòro àwọn tán ti fi sí mi lára gangan ló wá kù bí máa ṣe bí ó sì yọ jáde bọ̀ mo mọ̀ pọ́lọ̀ máa ṣe ìyanu wẹ́dà kan ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ sì láwọn èèyàn tó sì ń wà lójú ọ̀nà yìí gbogbo tẹ́ ẹ bá lè ṣe lágbára yín níwọ̀n ìgbà tí mo kún lè kí ó tán mo jẹ́ kí ó yé mẹ́mí ẹ try because tán ti lọ sùdù àbúrò mi náà sí lọrin pé kó náà máa lọ lè kí ó àwọn pẹ́rẹ́ǹtì mi bìlífù nù lè kí ó gan wọ́n ti lọ jù náà sí lọrin bí mo ṣe kó dojú tèmi là mo ti lọ bá wọn kò lè jẹ́ nǹkan kan ẹ̀yìn láìfù mi náà wá padà fi compare rẹ̀ tán fi lọ mú wọn wá ní ṣe bẹ́ẹ̀ mi táwọn ṣe wà límọ̀ bí over millions of naira náà rán ní 2017 kán fowó yẹn invest lé mi lórí kán fi lọ gbé nǹkan kan ṣe nígbà yẹn 2017 tán bá sì fi owó yẹn kọ́lé yóò sì níbi tí wọ́n kọ́lé dé ní 1 million tí wọ́n lò ẹran lásán ń ra ẹran 1 million wọ́n ra aṣọ wọ́n ṣe everything wọ́n fáfá lówó ṣe gbogbo ẹ̀ tí n bá sì owó tán náà máa lọ bí 2 million ní 2017 pé wọ́n fẹ́ ṣe wàlímọ̀ nìkan
wọ́n fẹ́ ṣe wàlímọ̀ nìkan ọ̀tọ̀ lówó tán ná lójú agbo àwọn àdúgbò gbowó ẹ wo ẹ má jẹ́ tàn yín bí bàbá ìbọn ṣe sọ pé ń ganu káàkiri ẹnu òṣì náà ń gà káàkiri ẹnu orí burúkú ẹ tí wọn bá lágbára lé lórí ló lè sọ̀rọ̀ lé wọn ló lè sọ̀rọ̀ sí wọn ẹni tán bá sì ní agbára lórí rẹ̀ kò lè sọ̀rọ̀ sí wọn ẹni tán bá sì ní agbára lórí rẹ̀ kò lè sọ̀rọ̀ sí wọn irú bàbá yẹn nìkan sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi pé yẹn wọ́n sì máa padà sí kinní kan fún wọn máa mo jẹ́ kó yé pé ẹni tán bá ń ṣiṣẹ́ fún ni tó bá jẹ́ páwọn náà wà lẹ́yìn rẹ̀ wọn ò ti sọ̀rọ̀ látìgbà tó ti sọ̀rọ̀ pé àápò lẹ́yìn ẹ̀ bọ́n torí pé sáwọn náà wà lẹ́yìn rẹ̀ ni ò jẹ́ kán rágbára lé lórí so gbogbo wa tá a bá mọ̀ pé a wà lọ́wọ́ wọn bá sì gbára wa kú tí ò ní di pé a sọ pé ń ganu sí tí wọ́n wá bẹ̀rẹ̀ ogun sí wa ká tètè mọ̀ bá ṣe máa gbára wa Ọlọ́run ṣàánú fún wa o ẹ ṣé gan sà. ẹ ṣé o. yín kẹ́dùn o bàbá orí yín ìṣẹ̀dá yín tó yọ yín kúrò nínú ewu yìí á gbé aláwo ore kò yín tán máa bá yín ṣe gbogbo nǹkan tó gbé sí yín lára tó máa kúrò tó máa dohun tàn ẹ ṣeun o ọkọ tẹ ẹ ṣe fún wa lálẹ́ yìí ẹ dúpẹ́ o gbogbo ẹ̀yin o. ilé tí mo rí leléyìí o ibi tó ti bá ṣọ́ǹkù ẹ̀ ló bá ṣe olówó èkó ṣé mo right Jami Amitamidi. bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀. ẹ̀yin jẹ́ àfà. àfà ni ọmọ ọba. olówó èkó ṣòó ni Jami Amitamidi 3727. bíjò ẹ̀yin àtọmọ ọba ẹ lọ kọ́ṣẹ́ yín parí ẹ máa fi èmi ti ṣe tán mo kàn wà pẹ̀lú yín ni ẹ̀yin ọmọ ọba ẹjọ lọ kọ́ṣẹ́ yín ẹjọ lọ kọ́ṣẹ́ yín bíjò nǹkan tẹ́ máa ṣe bíjò ẹwù nǹkan tẹ́ máa ṣe lélẹ̀ ẹ lọ wo àwọn old video bí alọ́dọ̀ àkànbí bí a ní orí FB àkànbí àbí MS àwọn fídíò yẹn ẹ máa rí pé ọba Ṣọlá ló dà pé Arabic ni wọ́n fi kọ́. ọba Ṣọlá ló kà á. náà ẹ máa gbé Arabic ni wọ́n fi kọ́ but ebi báyìí ìgbà tó ṣe nǹkan tó lọ wẹ̀ ní ti bí báyìí so tẹ bá ka ilé ìkọlẹ̀ ìyá òyìn torí wọ́n lọ wẹ̀ wọ́n wẹ̀ jánúbà ní bí báyìí wọn àtàlejò wẹ̀ níbì kan náà so ẹ máa lọ wọ àwọn post ti MSc post àbí àkànbí ẹ rí i pé a ṣe ń bẹ̀ Arabic ni but ọba Ṣọlá ń kà ní Arabic èmi 1-2 tẹ bá lọ wọ ọ̀dọ̀ àkànbí bí a lórí FB àbí lọ́dọ̀ MS ẹ máa rí níbì kan bẹ̀ ibi ìgbà tó lọ wẹ̀ lélẹ̀ so torí tẹ bá kabẹ̀ yẹn ẹni tó bá sùn yẹn mo fẹ́ rántí orúkọ ẹni yẹn Ali ni Muhammadu bá sùn láti dì bọ̀ èèyàn tó bá Muhammadu sùn mo fẹ́ rántí orúkọ rẹ̀ ó ti sápá mi lórí ẹ̀mọ́ láti kà ó ti ṣe díẹ̀. Zaid náà ṣe ní mọ́ṣáláṣí. Muhammadu lòun ṣe ẹni tó bá Muhammadu sùn là ń sọ ó dàbí Abu Sofia ó dàbí Abu Sofia so ẹ mọ̀ pé níbi tá a bá ẹ bá ti rí ni kẹ́ wá kà ẹ má ṣe yọnu a máa wá lárúbáwá yẹn máa wá kà. ọmọọba ló ń gbéṣẹ́ kiri o. kò sí ọ̀nà a máa túnṣẹ́ kọ́nà. olówó èkó ti sọ̀rọ̀ a máa túnṣẹ́ kọ́nà ni. bí o ti gbẹnu sí máìkì yaba dẹ́n tó fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ ṣe. sọyí Muslim 143. ṣé rántí ibi tí ó ti gbé àlè ọmọ kékeré yẹn náà kọ ṣé mo bẹ̀yìn àbẹ́ mọ̀. mo níyẹn. mo kàn ń rán ilé tí gbogbo àwọn nǹkan ló yẹ kẹ́ ẹ máa gbogbo àwọn nǹkan ló yẹ kẹ́ níwọ̀n ṣe. àwọn gbogbo ẹ̀ pàtàkì. ó wà tí Zainab yẹn Zaid yẹn wà ń bì. bọ̀ ẹ̀ pẹ́ ẹ̀yìn ti. gbogbo yín jẹ́ notice nǹkan kan láàrin gbogbo àwọn àáfàá yẹn àwọn àáfàá ò ní gbó àṣé nǹkan tó máa ń ṣe nìyẹn tẹ́ bá rántí múvì kan báyìí àáfàá ńlá tí gbogbo wọn tó lọ ń wégbó táwọn àáfàá yẹn ń wégbó tán fi ń ṣe tùràrí àṣé nǹkan tí gbogbo wọn máa ń ṣe gbogbo ìwà jákujàku ìwà ìpáǹle ìwà gègé bí ọ̀rọ̀ olówó èkó àti àwòkọ́ṣe wọn Muhammadu òun náà ti ṣerú ẹ̀ rí
kò ń ṣe tuntun nínú gẹ́gẹ́ bí ìwé wọn àti àwòkọ́ṣe ẹni tó ń tẹ̀lé. Gbogbo àwọn orí burúkú iná fẹ́ wá gbé wá tán ní dandan káwa wa máa tẹ̀lé tí kò dẹ̀ ní rọgbọ. Títorí àwọn baba ńlá wa ò kí ń hùwàkiwà, wọn ń ṣìwàwù bí àwọn a lọ máa gé orí olórí tán máa lọ máa gé ara lára. Wọ́n á dẹ̀ wá jáde, wọ́n á wá máa bú oníṣẹ̀ṣe. Ẹ̀yin ìyá, ẹ̀yin òbí, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín, á fi gbogbo nǹkan tó ń dùn mọ́ yín nínú lórúkọ olórí. Àwọn àáfàá máa sọ ọmọ dìdàkudà fún yín. Àwọn ọmọ yẹn tẹ́ bá fẹ́ kọ́ àwọn ọmọ wúlò fún yín lọ́jọ́ ogbó yín, ẹ yé kọ́ àwọn ọmọ yín lọ lé kéwú. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tá wà ń bíbà, ẹ jẹ́ ká share program yìí fún ẹnìkan kan, àwọn èèyàn tá a mọ̀. $335 la wà ń bíbà ẹ̀, ká share ẹ̀ sí ẹnìkan kan tá a mọ̀. Without their consent, torí àwọn òbí ti gbàgbé wọn síbẹ̀. Kò dẹ̀ ń ṣojú lásán làwọn òbí yẹn náà fi ń gbàgbé àwọn ọmọ sọ́dọ̀ àwọn àfáà yẹn tó fi ń rí wọn ń lò nílòkà. Wọ́n wá kó àwọn ọmọ tiwọn, wọ́n á kó àwọn ọmọ wọn lọ sílùú òyìnbó, wọ́n wá máa rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ dé tòrutòru. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká share program èní yìí, ó wà powerful. Ká share sáwọn èèyàn, kó jẹ́ èèyàn kankan wọ́n ń share each person lọ́dọ̀ wa ń bíbà ẹ̀, ká share séèyàn kankan, kí ni máa rìn jìnnà. Mi ò kí ń rí bí bóyá bọ̀ mo máa ń ṣèrè fáwọn èèyàn tó bá wà láràndì mi pé ìwọ náà wo experience tí mo ní, because after that then tí ogun yẹn le gan, tó ráfà yẹn face mi gan a lot tí mi ò rí solution, mo padà decide láti cross sí Christian, you get me bẹ́ẹ̀. So but later mo wá padà realize yìí pé tá bá sọ yìí pé bóyá ẹ̀sìn kan kíní kankan kéèyàn sáà ti ṣe nǹkan tó bá ti bá téèyàn lọ, bọ̀ láti wá máa condemn ẹ̀sìn kan pé bóyá ṣèbáyé ló dáa ni o, Christian ló dáa ni o, Muslim ló dáa ni o, láti máa ṣe kinní yẹn ni mi ò like. Ó dẹ̀ common jù lára àwọn Muslim. If tó bá jẹ́ pé bóyá o wà pẹ̀lú wọn, o wá ṣe ẹ̀sìn wọn, o ti dọ̀tá wọn, ní táwọn máa sọ nìyẹn. Tó bá ti wà pẹ̀lú wọn, wọn ì lè jẹ oúnjẹ ìwọ tó bá ti ṣe Muslim, wọn ì lè ṣe anything. Then mo dẹ̀ wá wò pẹ̀lú ilé ké tí mo lọ, mo rí everything. Kì í ṣe pé bóyá ojú mi dúdú sí. Sometimes mo máa sọ fáwọn èèyàn pé àwọn àfáà tẹ̀ ń pè yìí, tẹ̀ ń sọ pé wọ́n jẹ́yàn lọ, wọ́n ṣe kinní kan yìí, nǹkan báyìí náà ń ṣe lábẹ́nú. Àwọn èèyàn náà lẹ̀ dẹ̀ ń pè, wọn ò ní sọ fún yín pé nǹkan táwọn ń ṣe nìyí o. Tí ẹni tí mo ké lọ́dọ̀ rẹ̀ tó bá jáde, ó máa sọ fún mi pé tó bá jáde sáwọn èèyàn máa ní ẹ máa ṣe dáadáa, ẹ má mọtí. Pẹ̀lú ògo Ọlọ́run tí mo fi kúrò nílé ké ó rí ẹ̀ ní ọjọ́ kan tí ò ní sọ pé kí n lọ bó ra ọtí wá. Pé màá kọ́kọ́ mọ ibi tán ti ń ta gbó àbí màá kọ́kọ́. Ẹ súnmọ́ fóònù yín, àgbọ́yìn dáadáa o. Ṣé ń gbọ́ mi báyìí? A ti ń gbọ́ báyẹn. Pé màá kọ́kọ́ mọ ibi tán ti ń ta igbó àbí màá kọ́kọ́ dá igbó mọ̀. Ilé kéwú ni mo lọ sí ilé kéwú, ibẹ̀ náà ni mo ti di pé ìgbà tèmi then bóyá bí ọmọ I think bóyá bí 16 years old or 15 ni mí gbà yẹn. So èmi rò pé ìgbà táfà ti rán mi nígbó ní tó dáa ni. Sometimes tó bá rán mi gan, èmi ó kàn bu díẹ̀ lẹ̀, tó bá ti lọ tán bóyá kí mi náà kàn fi paper wé. So èmi rò pé tó dáa ni pé since táfà mu, because kó tó di pé mo lọ ilé kéwú, èmi máa rò pé séèyàn máa ṣàwọn nǹkan yìí somehow. Nígbà tí mo wá délé kéwú, surprise mi ni pé ọ̀tọ̀ nìkan tí mo gbé lọ, ọ̀tọ̀ nìkan tí mo bá. So even sometimes àfáà máa yọ ẹ̀ṣẹ̀ sí mi tí bí mo ṣe kéré ńgbà yẹn o, bóyá bí ìyẹ́ tí mo délé kéwú, àfáà máa yọ ẹ̀ṣẹ̀ tí mi tó máa gbá mi gidi lù mí, tèmi máa wú. Tó tèmi bá tún ti wú yẹn, yóò tó ní káwọn èèyàn máa sọ mi gbọ́dọ̀ jáde lọ sọ́dọ̀ àwọn parent mi, bóyá láti lọ report àbí ṣe anything. Tó bá mi fà tùjẹ́sẹ̀ lọ, bọ̀ gbogbo nǹkan tí mò ń ṣe ń bibẹ̀, èmi náà mọ̀ pé nǹkan tí yóò tọ̀nà nìkan yìí. Ìtẹ́ ń sọ pé àwọn èèyàn kò dáa yìí, o lẹ̀ ń ṣe òǹgùn ọṣẹ, ọ̀dẹ́ sọ pé ṣẹ̀báyé, ó sọ pé kò dáa.
ìwọ dẹ̀ nìyí jókòó òun ṣe kíni òun gún ọṣẹ táwọn èèyàn náà ń ṣe kíni tán fi ń wá àwọn èèyàn sàn ewé táwọn èèyàn náà ń já tán fi ń wá àwọn èèyàn sàn nìwọ náà ń já yóò já jíòbàlẹ̀ yóò já ewé sáwéré pèpè oríṣiríṣi ewé gbà yẹn tó máa ní kí n lọ já wá tá máa jọ lọ síbì kan ṣé ń gbọ́ mi. Ok tó máa ní pé kí n lọ já wá kí n lọ sí everything ní tó wá fọ́nì sí mi jù ní pé ó tún wá ń mú pààtì yẹn mára nǹkan tó tún ṣe ó níjọ́ kan ẹ̀gbọ́n rẹ̀ ló bá mú egungun yẹn wá bó ṣe ń bọ̀ bẹ́gbọ̀n rẹ̀ ṣe ń bọ̀ báyìí ó máa ń fi security kan sára machine rẹ̀ which security yìí tí èèyàn bá fọwọ́ kan machine rẹ̀ yóò kégbe wow so that yóò máa fi mọ̀ pé èèyàn ti dé ibi bẹ̀ bẹ́gbọ̀n rẹ̀ ṣe ń bọ̀ ó ti nọ́ọ̀kì security yẹn already torí ó ti gbé machine yẹn wọ inú ẹ̀dẹ̀ ó ti wá lọ́ọ̀kì ẹ̀ so bẹ́gbọ̀n rẹ̀ ṣe ń bọ̀ kẹ́gbọ̀n rẹ̀ súnmọ́ bí machine yẹn báyìí machine yẹn kàn bẹ̀rẹ̀ sí ń pariwo ni mo fi mọ̀ pé àwọn kinní yẹn náà spirit kan bẹ lára wọn yàtọ̀ sí pé bóyá bọ́n ń produce or something like that machine yẹn bẹ̀rẹ̀ sí ń pariwo ṣùgbọ́n ó dìgbà tẹ́gbọ̀n rẹ̀ tó wọlé tó kò lára machine yẹn ló tó dákẹ́ ó tẹ remote ó everything so ìgbà tó wá jáde padà àwọn tó rẹ̀ǹtì lé lọ́wọ́ rẹ̀ wá ń béèrè pé àkílódé tí machine yẹn ń pariwo tí ò dákẹ́ ó wá jẹ́ kó yé wọn pé nǹkan agbára ń bẹ lára ẹ̀gbọ́n òun ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ yẹn so èmi náà ni ó dẹ́ pé kí n wá bọ̀ òun ṣe èèyàn wá sọ fún mi pé eegun orí ẹṣin ni bọ̀ bẹ́ẹ̀mi gangan ṣe mú dání lọ́wọ́ mi ara mi fi sọmọ èmi gangan mọ̀ pé mi ò wá òkè so bí mo ṣe wá lọ ń gùn lọ́wọ́ because ó ní bí kan tá ti máa lọ gùn lẹ́yìn ẹ̀kọ́ wà ní passage so bí mo ṣe ń gùn lọ́wọ́ bí mo ṣe ń gùn yẹn mo ti mọ̀ pé èmi gangan ti kúrò normal person tí máa ti lè gbé ọ lọ sókè báyìí pé mo fẹ́ gbé ilé yes àfáàyín ló fún yín láwọn nǹkan yẹn àbí. yes ó fún mi pé kí n lọ gùn even àwọn láńlọ́ọ̀dù ẹ̀ rí mo kíìpù kinní yẹn ní tù because. àwọn irú nǹkan tó ń lò yẹn sìn ẹ má bínú àwa ò mọ ibi tó ń ṣe ń rí ìyẹn tó bá yẹ pé nǹkan tẹ́ ẹ sọ yẹn ni so Ọlọ́run ló mọ àwọn kinní tó ń sà yẹn náà ni ibẹ̀ náà ṣe rí kán máa lo. iná ni mo try láti sọ fáwọn èèyàn pé kán má jẹ́ kán fi rọ́ọ̀dì sí fún wọn àwọn yìí lè máa bá ń bi pé wọ́n ń pààyàn wọ́n fi ń ṣòwò fún yàn àwọn náà lè máa bá ń bi pé wọ́n ń lo àlìjẹ̀nú wọ́n máa pàlìjẹ̀nú sáré èèyàn báyìí ó má bá mi fà gan kó ṣe kékeré o tó jẹ́ pé normal èmi gan wà òkè bọ̀ little àwọn nǹkan tí mo bá wọ TikTok sometimes àwọn nǹkan tí mo bá kàn rí pé tán bá kàn ní ó yá lọ ṣe nǹkan báyìí bóyá buyọ̀ sínú omi ó yá tó bá ti di alẹ́ já ewé báyìí gbómọ mi fi ṣe nǹkan ni mo fi ń gain ara mi padà díẹ̀ so kò dẹ̀ ṣe irú èmi nìkan ni mo ti fọ́ sínú irú nǹkan yìí many people ti wọnú rẹ̀ tó jẹ́ pé even ẹlòmíì ò ráàyè jáde mọ́ ẹlòmíì ti wọnú rẹ̀ tí ò ráàyè jáde mọ́ tí ò rí solution mọ́ till now tó jẹ́ pé wọ́n ti bà brain rẹ̀ jẹ́ tán bá tún sòdodo fún un kò tún ní ṣe kí ni kò ní gbọ́ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ fún un tó yóò máa sọ wípé irọ́ ni ojú ọ̀nà nìyí then ojú ọ̀nà tó dẹ̀ ń tọ̀ yìí àwọn tó wà lójú ọ̀nà yẹn ọ̀tọ̀ ni tán ń tọ̀ àwọn àfáà yẹn náà máa ń sọ ó ní ó tiẹ̀ láwọn kan tó máa ń pè ní alisu náà wọ́n jẹ́ kó yé wa pé Shehu Jamiu Shehu Tijani Shehu Inyas gbogbo wọn jẹ́ kó yé wa pé àlìjẹ̀nú náà ń pè ẹ̀yẹn imagine àwọn ara wọn náà tún nìyẹn o wọ́n jẹ́ kó yé wa pé àlìjẹ̀nú náà ń pè gbogbo ẹni tó bá ń ṣe súfí tó ń ṣe kinní kan tó ń ka tẹ̀sùbà ó tiẹ̀ nìkan tẹ́nìkan tiẹ̀ sọ fún mi tó tiẹ̀ fọ́ nì ó ní kinní kan tó máa ka alámọ́sọ́lẹ̀ àlà Sayyidina Muhammad deliver àtìlímọ̀ so ó ní téèyàn bá ń ka kinní yẹn dáàmì zó ń pé àlìjẹ̀nú sínú ayé ara rẹ̀ wọ́n á wò pé ẹ̀sìn tẹ́jọ́ ń ṣe yìí náà lẹ́tún ti pín sọ́mà kò possible kẹrẹ́ tó ń ṣe Ọ̀ṣun kó sọ yí pé okay ìwọ tó ń sọ̀sùn ìwọ tó ń bọ Ògún ọ̀tọ̀ ni tó ń ṣe ìṣẹ̀ṣe everybody jọ pé bọ́ bẹ́ẹ̀ kàn ṣe ń pè ló ṣe ṣe kí ni ló ṣe yàtọ̀ even Ọlọ́sùn mi máa invite èèyàn pa pé a fẹ́ sọdún Ògún tiwa òkè ológun a fẹ́ sọdún kinní kan so bọ̀ èmi wá rí i pé nínú Muslim gangan fúnra wọn yàtọ̀ sí pé bóyá ní aráàta àbí bọ́yẹ́sìn mi àwọn gangan
wọn agree fúnra wọn